ọ̀rọ̀ kan ló gbé mi wá o, ọ̀rọ̀ tó sì ní ṣe pẹ̀lú àwọn Jaguda ni. Nàìjíríà ò dáa, ìjọba ò ṣe dáadáa, àwọn tá a yàn sípò wọn ò nífẹ̀ẹ́ wa, àwa tá a wà nílùú àwa náà ò nífẹ̀ẹ́ ara wa. Bẹ́ẹ̀ sì ni ojoojúmọ́ pẹ̀lú kọ̀ǹdíṣọ̀n tí Nàìjíríà wà, ojoojúmọ́ ọgbọ́n bá ṣe yanra wa jẹ lókù tá à ń gbọ́n. Bí èèyàn bá jókòó pé Nàìjíríà léwu, mo fẹ́ ronú pé kí n kúrò lójú kan náà kí n má wà lára àwọn tí ó sọ́fà Nàìjíríà, ẹbí léèrè pé inú kí ló ń rò? Ó ń ronú bí ó ṣe lu ẹnìkan ní jìbìtì tóun ó fi méèkì ẹni. Tí Nàìjíríà ti bàjẹ́ débi pé téèyàn kan bá ń ṣe dáadáa lónìí, wọn ò nítorí pé ó fẹ́ ṣòṣèlú, nítorí pé a ti rí ayé bíi pé kò yẹ ká ṣe dáadáa fúnra wa. Ojú àánú ti fọ́, ṣàṣàlẹ̀ èèyàn tí ń jáde tí ń ṣe dáadáa fún ayé nítorí pé ó wù láti ṣe dáadáa, tí ò bá jẹ́ pé ó fẹ́ fi dáadáa gba nǹkan kan lọ́wọ́ ayé. Ọ̀pọ̀lọpọ̀ ó jáde ó lè pé we no go gree, ayé là ń jà fún o, ìlú là ń jà fún o, àwọn tí ò rọ́wọ́ orí là ń jà fún o, ẹ jẹ́ wọn ó yó tán. Tí wọ́n bá yó tán tí wọ́n láǹfààní àti tẹ̀síwájú, wọ́n tẹ̀síwájú lọ comfort zone wọn. Nígbà tí wọ́n bá lo àwọn tí wọ́n láwọn ń jà fún yẹn tán, wọ́n á dẹ̀ ní lè bójú wẹ̀yìn láti padà wá bá wọn. Mo ti rírò ẹ̀rí náà, èmi ò ní dárúkọ ni, kódà nínú ayé tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ gan tiẹ̀ ti rò pé bẹ́ẹ̀ lórí Yọmí náà. Láti bí ọdún díẹ̀ sẹ́yìn tá a ti ń ṣègbìyànjú pé à ń jà fún the downtrodden people, àwọn mẹ̀kúnnù, àwọn tí ò rọ́wọ́ họrí, àwọn tó yẹ pé gbà ìbò nìkan la máa rántí wọn, tó yẹ pé tá a bá ti dìbò tán àfi rántí wọn mọ́. Àwọn tí wọ́n kékeré tí wọn ò róhùn gbàgbé, àwọn tí ìjọba ò létí wọn, àwọn tí ìjọba ò lójú wọn. Àwọn tó yẹ pé tí ìbò bá dé la máa ń létí gbọ́ wọn, tí ìbò bá dé la máa ń rójú rí wọn. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti ròpin, Oriyomi náà ti sá lọ, ìbò mọ̀ ń sá lọ. Kódà ó jẹ́ kí máa ro àwọn àkókò díẹ̀ tí mo lò lẹ́yìn odi Nàìjíríà bíi pé mo ti ń ṣe àwọn nǹkan kan tí kò tẹ́ èmi gan lọ́rùn, tó ti ń wù mí kí n padà wá bá àwọn tọ́lọ́run rán mi sí gangan. Ẹ sì máa wo iṣẹ́ ìgbìyànjú rìnrìn àjò kúrò lọ́dọ̀ àwọn tọ́lọ́run rán èèyàn sí lọ́pọ̀lọpọ̀ ìgbà. A máa jẹ́ kí èèyàn tún ní ìrírí láti ran àwọn yẹn lọ́wọ́ ju bí èèyàn ṣe ń ràn wọ́n lọ́wọ́ lọ láì tí ì ṣèrìn àjò. Kódà ìrìn àjò mi jẹ́ kí n mọ̀ wípé a tún máa fún èèyàn láǹfààní láti mọ àwọn èèyàn míì tuntun tí wọ́n sì gbọ́ àgbọ́yé tí èèyàn gbé lọ́wọ́, tí wọ́n sì kún èèyàn lọ́wọ́ lórí ìrànlọ́wọ́ àwọn èèyàn rẹ̀. Ẹ̀yin downtrodden people, ẹ̀yin èèyàn mi ní kọ̀rọ̀kọ́ndú, ẹ̀yin lọ́lọ́run rán mi sí o, ní gbogbo ilẹ̀ Yorùbá, ní gbogbo Nàìjíríà, àti ní gbogbo ibi tẹ́ ẹ bá ti mọ̀ wípé à ń bẹ, Ọlọ́run sì rán wa sáwọn èèyàn kan tẹ́ ẹ sì rò pé ẹ nílò wa. A ti lọ, a ti dé o, a ti lọ, a ti padà dé. Kódékódé là á tàkòtó, bí mo bá lọ máa dé o, bí mo bá lọ máa dé. Oriyomi, kódékódé, kódékódé là á tàkòtó, bí mo bá lọ máa dé. A ti lọ, a ti dé, a ti padà dé. Ààyè àgbò ní tá ń jẹ́ ká tó lọ. Ààyè àgbò kúrò nínú iṣẹ́ tá a gbé lé wa lọ́wọ́ ká máa jẹ́. Ọlọ́run ò rán wa sí olówó, ó rán wa sólówó láti gbà tọwọ́ rẹ̀ fáwọn tí ò ní ni, ní ọ̀nà tí ó gbà tẹ́ lọ́rùn, tínú rẹ̀ ó dùn, tí ó fi rán wa pé bá ń fẹ́ tí ò ní. Ọlọ́run ò rán wa sí àwọn tó wà nípò, ó rán wa sí àwọn tó wà nípò láti rán wọn létí kí wọ́n rántí àwọn tí wọ́n gbé wọn sípò, kí wọ́n lè ṣẹ̀tọ́ wọn fún wọn. Ó sì rán wa létí ẹni tó rí jẹ tó ṣẹ́kù wípé àwọn kan bẹ tí wọn ò rí jẹ tí wọn débi pé yóò ṣẹ́kù, kọ́ mọ́ bá da èyí tó ṣẹ́kù yẹn nù sáàkìtàn kó lè bá fún wọn. Síbẹ̀ náà a ti rí lára àwọn tí à ń sọ wípé wọ́n jẹ́ àwọn tí Ọlọ́run rán wa sí, tí wọ́n jẹ́ downtrodden people, kò làkọ̀ságbé, àwọn èèyàn ẹsẹ̀ kùkú, àwọn tá a mọ̀ sí mẹ̀kúnnù, àwọn tí ọ̀la àǹfààní láti dé corridor of power, àwọn tí ó jẹ́ pé bí wọ́n kékeré bí wọ́n yányányán, ìjọba ò lè gbógbé wọn àfi kí wọ́n rẹ̀ tí ọba wọn gbé igbe wọn sókè títí ìjọba.
nínú àwọn tá à ń sọ yìí náà ǹjẹ́ ẹ mọ̀ pé oníjìbìtì wà nínú wọn oníjìbìtì wà nínú wọn ẹlòmíì á bí mọ́ jìbìtì á dá mọ́ jìbìtì ni bóyá omi ara rẹ̀ ni o nígbà tí wọ́n bá bíyàn kalẹ̀ tí wọ́n bá nígbà tí wọ́n dífá rẹ̀ o ìfá kọ́mọ jalè ni wọ́n dá o lẹ́bù tó bá wà ní ó fi mọ́ jalè Ògúndábèdé olórí olè nígbà ọba jẹ́ Ògúndábèdé olórí olè ṣùgbọ́n tó yẹ pé àwùjọ àwọn tó wà àwùjọ àwọn mẹ̀kúnnù tí ò ní nǹkan kan ni èyí tí wọ́n bá ní náà lọ́sàájì lẹ́fù olè ti ẹnu bí ti ẹ ṣe wá wà applicable sí lẹ́fù tó wà yẹ iná ló wà applicable sí ẹni tó ti dókè tó ti ní gbogbo nǹkan téèyàn máa ń ní láyé ṣùgbọ́n tí tó ń jalè ifá olè tí wọ́n dá fún un àwọn kan sì wà tó yẹ pé gbogbo connection tí wọ́n ní láyé yìí láti fi jalè ni ààrẹ tó kàwé torí kó lè bá a jalè yes ó kàwé tiẹ̀ bó ṣe múra síwèé yẹn tó ó fẹ́ fi jalè ló fi ń kà á òun ó yíwèé yí tó ń bá dípò kan dé báyìí òun ó mẹ́kẹ̀ báyìí òun ó ṣe báyìí gbogbo wọn kí ó mẹ́kẹ̀ ẹlòmíì ò ní rólè ń jà tí wọ́n mú ẹlòmíì ò sì rí jà ẹlòmíì ò sì lẹ́mìí kọ́ jalè tẹ́lẹ̀ ó bó lérìn lóye tó lè ẹlòmíì ọkọṣẹ́ torí kó lè bá a jalè ni ààrẹ ni tó jẹ́ wípé ó lọ sí pastor school kí ni wọ́n máa ń pè àwọn school yẹn náà ẹ rán mi létí àwọn school tí wọ́n máa ń lọ tí wọ́n fi máa di pastor ó lóko tí wọ́n máa ń pè John Kasali ọ̀mọ́mọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ rán mi létí ọ̀jẹ̀ John Kasali ti gbàgbé school tí wọ́n ti máa kọ́ ń pa kún ó di pastor mo dẹ̀ mọ́ o tó wà ní UI báyìí lẹ́gbẹ̀ẹ́ Emmanuel seminary kankan ẹ ṣeun ọ lọ seminary school nítorí kó lè bá a jalè ni ẹni tí ó kọ́ ní seminary ohun ọ̀ràn pé kó lọ jalè ṣùgbọ́n yóò máa wo pé ókè gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ àwọn bì báwo ló ṣe máa apply tí wọ́n bá jáde tí wọ́n ti wọ̀sọ́ pastor tó yẹ pé wọ́n fi máa gbowó tí wọ́n bá ń kọ́ wọn bí wọ́n ṣe preach bí wọ́n ṣe gbogbo ẹ̀ èyí tí ó wà important sí jù tí ó tẹ́ lọ́rùn jù bó lọ sá lọ mú wá tí ó dùn mọ́ jù èèmọ̀ nìkan mi tí ó dùn mọ́ jù ó ní ibi ìdámẹ́wàá nǹkan ibi tó wò tí máa wọlé òun ìní ó wò tí ó wọ ideology tí ó fi máa gbé kalẹ̀ tí ó sì fi máa gba owó lọ́wọ́ àwọn èèyàn torí tó fi lọ kọ́nu so nítorí kó wọ́n lè jalè ló fi lọ kọ́ ààrẹ tó kọ́ fá àbí tó lọ kọ́ oògùn kankan tó yẹ pé kó lè máa fi àwọn èèyàn lè mọ̀ ló fi lọ kọ́ ó wà bẹ́ẹ̀ náà wọn lè tó bá mú oògùn ààrẹ mọ́ yóò mú oògùn àpọ̀ mọ́ ó ní àfọ̀ṣẹ ó ti sin gbogbo bíi yóò tọ́ láni iye báyìí ni ẹ bá sì lọ ọ̀dọ̀ rẹ̀ tẹ́ ẹ bá kówó fún tẹ́ lẹ́gbàbò míì lọ ẹ ní sinmi àfìgbà tẹ́ padà dọ́dọ̀ rẹ̀ tẹ́ lọ rí kówó yẹn fún ó wà bẹ́ẹ̀. àwọn wà nínú ẹ̀tọ́ lọ lé kéwú kó lè bá a jalè bẹ́ẹ̀ ni gbogbo bí wọ́n ṣe kọ́ ní kéwú tí wọ́n kọ́ gbogbo ẹ̀ ń tọ́ka òun tiẹ̀ kò ju pé kí ní àṣírí jálàbí àṣírí onísàwákì kì í ṣàṣírí gidi o ṣùgbọ́n àṣírí tí ẹ jẹ́ kí ó fi máa gbowó lọ́wọ́ àwọn èèyàn tí èèyàn wọn lè mọ̀ ṣe wá di pé ó kárí kò síbi tí ò sí torí kí làwa fi ń ṣe tiwa àwọn èèyàn kan wà láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tó jẹ́ pé wọ́n ti wá di gíran nínú olè jíjà ṣe wá rí kíní tí ń bẹ lọ́wọ́ mi God bless ẹ tó invent ẹ o God bless ẹ tó invent ẹ o ṣùgbọ́n mo wò rere ayé mo rí pé gbogbo tí ń bẹ láyé tó dáa ló tún ní ìdàkejì gbogbo tán gbé kalẹ̀ iná la fi dáná oúnjẹ tí ó jiná tá a fi máa jẹun tá a gbádùn oúnjẹ ṣùgbọ́n tá a bá lo iná yẹn dáadáa tá a lọ lò lọ́nà míì iná ọ̀hún lè padà jóyàn tí ó jóyàn run electricity tàbí tan television tàbí charge phone wa tàbí ṣe kankan táwọn gbogbo ẹ̀ táwọn gbádùn tó jẹ́ pé ìgbádùn ayé ni tó jẹ́ pé àìsí electricity náà ló gbé Nàìjíríà débi ó dé yìí ó ṣàkóbá fún wa púpọ̀ jù ó lé ọ̀pọ̀lọpọ̀ lé iṣẹ́ lọ nítorí pé kò sí iná mọ̀nàmọ́ná bí n bá mo mọ̀ nípa excite battery mo mọ̀ nípa bóyá Michelin ni àbí Dunlop
tó ń ṣe táyà gbà kan wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tó yẹ pé ní Nàìjíríà yìí wọ́n ti sá lọ bí ìtumọ̀ gbogbo ẹ̀ Twitter tó di X nígbà tó fẹ́ wá Nàìjíríà torí náà mọ̀nàmọ́ná tí ò sí ní ìsálọ Ghana. mo sì máa wá àǹfààní táwọn èèyàn lè rí lára kí ó wá Nàìjíríà ń gbà yẹn tíjọba Nàìjíríà ní ẹ bá lẹ̀ kò yẹ kó ṣe báwọn kò yẹ kó ṣe báwọn iná tí ó lò dà. àìsí iná yìí kó bá ọrọ̀ ajé Nàìjíríà débi wípé Ọlọ́run nìkan ló lè kó wa yọ níbi tí nǹkan bàjẹ́ dé nítorí ó tún pa creativity wa tí wọ́n yẹ pé iná wà dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ wẹ́dà tó ń ṣiṣẹ́ oríṣiríṣi yẹn tó ní ṣe pẹ̀lú iná ẹ bá rí i pé àbá ti invent bẹ́ẹ̀dì tuntun Nàìjíríà àbá ti invent àga tuntun àbá ti invent oríṣiríṣi nǹkan tí wọ́n fi náà ṣe ṣùgbọ́n ìwọ̀nba tá a kọ́tà lò náà àríná ṣe àwọn tó yẹ kó máa ṣe kán máa invent nǹkan gidi wọ́n ti jọ ọlọ́kadà wọ́n ti ń gbọ̀kadà káàkiri ọpọlọ sì ń bẹ ń bí eré ń bẹ nínú arọ ẹsẹ̀ tí ò sí ń kọ́ òpó iná tá a wà ń sọ iná mo sì sọ àǹfààní ẹ̀ tó ẹ jẹ́ wáyà iná kan rọra bú kí ẹ wá ṣe mistake kó gbá mú ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí iná ti gbé tí wọ́n ti dára bẹ̀dẹ̀ rọrùn iná ti ń ṣàǹfààní fún wa ṣé bí iná ti ẹ̀ ní omi tá a mú ń kọ́ béèyàn bá tún rìn tí ọmọ rìn tó kónú odò tó jìn omi tí ò léegun tí ò ní nǹkan kan sì tún gbé èèyàn lọ bómi ṣe wúlò fún wa tó wọ́n ní water is life béèyàn bá ṣe lo nǹkan ṣé bínú omi lẹja ń gbé títí ń sáyé séèyàn wá lè jẹ ẹja láì jẹ́ kó tún padà sínú omi nígbà bá mú kúrò ní omi wọ́n wá gbé sínú omi míì wọ́n dáná sí lábẹ́ iná tí wọ́n bá dá sí lábẹ́ yẹn yóò wá padà sí ẹja jiná omi kọ́ ló sí ẹja jiná external applications tá a fún omi tó ń jẹ́ ọ̀tá omi gangan tó omi dẹ̀ jẹ́ ọ̀tá rẹ̀ ó ní iná tá a dá sí omi lábẹ́ tá a wá ju ẹja sínú rẹ̀ tó wá padà sí ẹja jiná kí wá ní iná tí wọ́n ń dá sí àwùjọ wa àwọn nǹkan tó yẹ kó jẹ́ nǹkan ìdẹ̀rùn ṣùgbọ́n tán padà sọ di ìnira fún wa lórí ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí gàásímílétí tẹlifóònù handset irúkirú irú yìí tí ìbá jẹ́ sọ̀mọ̀ pé wọ́n ti pèèyàn parí lórí fóònù ọ̀gbọ́rí tó ọ̀bá gbọ́ lọ gbọ́ báyìí wọ́n ti pèèyàn báyìí rí tó gbé fóònù sétí tó sì gbàbẹ̀ lọ bọ́lọ̀ wọ́n ti pèèyàn báyìí pé ó yá jáde ńlé bí mo ti ń pè ó yá máa lọ bí báyìí ó sì jáde ńlé níbi ó sì lọ ibẹ̀ ni wọ́n ti pa wọ́n ti pèèyàn rí pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún tó sì jáde lọ bí tí wọ́n ti lọ gbéṣẹ́ fún tó sì padà dé ẹni àkọlẹ̀bọ̀ ẹ gbọ́ nígbà wọn padà mọ wò pé ta ló gbéṣẹ́ fún wọn ò mọ nọ́mbà tó pé wọn rí nọ́mbà yẹn trace wọn ò mẹni tí ṣe wọ́n ti pèèyàn báyìí rí tó gbé fóònù tí wọ́n ní ẹ̀yìn lágbájá báyìí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ owó báyìí ẹ̀yìn ẹ tètè lọ dẹ́pọ́sìtì owó yẹn o kìíní kan o owó tí ó jẹ́ pé ó ń bá èèyàn sọ̀rọ̀ owó lóòótọ́ ṣùgbọ́n tó ní ó dẹ́pọ́sìtì owó ẹ tí send account number sí mi ó send the wrong account number tí kì í ṣe tẹ̀tọ́ yọ dẹ́pọ́sìtì owó fún owó padà wọgbó kò sí bọ́ sí fẹ́ trace ẹ̀. àdìsá ti ń pè èèyàn tó ní sọ̀lá ní pè èèyàn tó padà di ọ̀ràn sọ́rùn àdìsá nígbà tí ìpè tó gbé tó di wàhálà tó jẹ́ pé wọ́n gbà ní ẹ ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè èèyàn hello bó wà níṣẹ́ ìyàwó ń gbà tọmọ wà dáadáa ẹ ò lè gẹ́ẹ̀sì ẹ ti ń sọ̀rọ̀ yìí mi ò gẹ́ẹ̀sì mi tí ẹgbẹ́ rẹ tó wà lamẹ́ríkà ọ̀ràn tí mọ́ tó ṣe kinní ẹ̀gẹ́tẹ̀ tára bí lọ ra credit card tí ń lọ oríṣiríṣi nǹkan oríṣiríṣi àrà ni wọ́n fi fóònù dá. àwa padà observe pé tí wọ́n bá gbá èèyàn 10 lónìí ní Nàìjíríà àbí wọ́n tan èèyàn 10 pa àbí wọ́n han èèyàn 10 lè mọ̀ lónìí inú èèyàn 10 yẹn èèyàn 7 ó kéré jù ni wọ́n lo fóònù láti ṣe ń ta aṣọ ìfún bóyá wọ́n gbà ní bóyá wọ́n pa ní bóyá wọ́n tàn fáwọn tí ó gbé lọ ní bóyá àwọn ajínigbé ni fóònù ó kó ipa 7 ó kéré jù nínú èèyàn 10 tó jìn sọ́fìn yẹn kí náà wá ṣe
kí la fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tí a fẹ́ kó sí lágbára Ọlọ́run. Mo ní nǹkan kan tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò. Mo ń mú kóòdù kan bọ̀ pẹ̀lú iléeṣẹ́ Truecaller. Sẹ́rí Truecaller tí máa ń pè yín ẹ̀ tó máa ń gbé ẹni tó pè yín jáde ẹ̀ á dòwò pọ̀ lórí nǹkan kan nítorí ẹ̀yin èèyàn mi. Mo a fẹ́ kó jẹ́ pé tí wọ́n bá ti pè yín lẹ́yìn pé ó yọ orúkọ yóò tún profile ẹni tó pè yín tí ó dẹ̀ mẹ́ni tó pè yín gangan tó fi jẹ́ wípé bó bá jẹ́ pé 419 ní pè yín yóò ti yọ lórí fóònù yín pé scammer 419 abatẹnijẹ́ kidnapper olè tẹ́ẹ̀fì mọ̀ pé tó pè yín ni. There's something about that software àti pẹ́tipẹ́ta àwọn kan máa sọ wọ́n ní it's too powerful ó máa jẹ́ kí fóònù hang wọ́n ti upgrade ẹ̀ nítorí security situation Nigeria ni mo ṣe fẹ́ introduce ẹ̀ sí. Ṣùgbọ́n èyí tí ó ṣe irú iṣẹ́ tí mo fẹ́ kẹ́ ẹ lò fún ó yàtọ̀ sí èyí tẹ́ ẹ ń lò tẹ́lẹ̀. Màá fún yín ní kóòdù kan tẹ́ ẹ fi máa download ẹ̀. Mo ń padà mú kóòdù yẹn bọ̀ on or before Friday. I just want you to get ready. Mo á lọ sí iléeṣẹ́ Truecaller. A máa lọ ṣe last meeting wa. Màá dẹ̀ gba kóòdù ẹ̀. Tí mo bá ti gba kóòdù yẹn kódà bó ní Truecaller tẹ́lẹ̀ o ní láti download ẹ̀. Tó o bá download Truecaller at least within a week mo fẹ́ kí ó kéré jù èèyàn 500 kan download ẹ̀. Tẹ́ ẹ bá ti wá download ẹ̀ tó bá ti ń pè tẹ́yìn gangan bá ti ń rí fúnra yín ẹ ti rí n tó ń ṣẹlẹ̀. Tá a bá lo WhatsApp tán tó máa ń sọ pé ẹ press star ẹ press kìíní o bó bá anybody bá ti pè ẹ́ tó ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́ yóò máa profile ẹni yẹn. Tó bá jẹ́ tí wọ́n ti report rí pé ó lè ní yóò kọ́kọ́ gbórúkọ ẹni yẹn jáde àti gbogbo tí bá ń jẹ́ náà yóò kọ́kọ́ expose ẹni tó fẹ́ bọ́ sí kọ̀rọ̀ kó báyé ẹ̀ jẹ́ ẹni tó fẹ́ fojú pamọ́ kó hàn ẹ́ lè mọ̀. Ẹ fún mi di Friday on or before Friday I am coming with that Truecaller code tí màá fún yín tó fi jẹ́ pé ẹ kọ́kọ́ máa download ẹ̀ sórí fóònù yín. Tẹ́ bá ti wá download ẹ̀ sórí fóònù yín kò sí nǹkan kan tí ẹ ṣe sí you will not pay a penny ọ̀fẹ́ ni ẹ ní sanwó kankan. Tẹ́ bá ti bóyá iPhone ẹ ń lò bóyá Android ẹ ń lò either of the two tẹ́ bá ti download ẹ̀ síbẹ̀ tó bá ti gbé wá ẹ ti rẹ̀ ti ń pè yín ẹni yẹn dẹ̀ máa wà trace. Kódà àwọn tí wọ́n máa ń bọ́ sí kọ̀rọ̀ pé èèyàn láti ṣe nǹkan kan bóyá ọdọ́gbọ́n ó wá fẹ́ pè ẹ́ bóyá àlè ọkọ rẹ ni tó fẹ́ pè ọ́ kọ́ ọmọ condition tó wà àbí ìyàwó man friend ẹ inú fẹ́ trace ẹ tó yá nọ́mbà kan pè gbogbo eléyìí ẹ sọ pé jádópin ogun sì tán olùgbàlà jagun ṣẹ́gun ó ti jagun mólú orin ayọ̀ la ó máa kọ aleluya. Ẹ má worry ẹ calm down ẹ ṣe kí ni ẹ calm down on or before Friday I am coming with the code. Ajínigbé ni agbénipa ni atanipa ni adẹ́tàkúté fún ni sí ni tójú ọ̀nà ẹni ni yóò gbé jáde wá ní pé nǹkan ti bàjẹ́ débi pé tí wọ́n bá lo fóònù láti ṣe nǹkan fún yàn sí wọ́n á tíráàkì wọn ní ẹ lọ wá 50,000 wá ẹ lọ wá ìgbà tí ìjọba gbowó lẹ̀ fọlọ́pàá tó wà àpò wọn sálárì wọn tí ò tún tó nǹkan tí wọ́n gbà tó time ṣé ni wọ́n ò tún mú tí wọ́n fi bọ́ tíráàkì fóònù tó hàn lè mọ̀ ni. Bọ̀ ìwọ fúnra rẹ ó ti rí ó ti gbé wá lágbájá báyìí ni ọ̀tọ̀ sí ni tó pera rẹ o ok ìwọ sáà rìpọ́ọ̀tì ẹ̀ fún wa wọ́n gbà á mú lọ́rùn ọ̀rọ̀ báyìí wo ààbò ara ẹni ìlà ààbò òlu on or before Friday I'm coming with the code Oriyomi Hamzat lórúkọ mi God bless you.
My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.